lọ́dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run ọba tó pa ní àná tó ṣojú aláyọ̀ sí àìláfíà ní èèní alhamdulilayi mo kí gbogbo ojú tí ó wò mí àti ojú tó tún mọ̀ mí nígbà tó bá yá bákan náà mo kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ mi àtàwọn tó tún máa darapọ̀ fún mi nígbà tó bá yá. Àti mo kí gbogbo wa pápátá nílé lóko lájò lẹ́yìn òdì nǹkan tí mo mú wá fún wa ní ìní òun ni pé àwọn àǹfààní tí èèyàn ń rí ní ìlú Òyìnbó tí kò ṣẹlẹ̀ ní ìlú adúláwọ̀ òun ni mo fẹ́ ṣàlàyé fún wa. Gbogbo àwọn nǹkan yìí ló ṣe pàtàkì fún àwa náà ní ìlú adúláwọ̀. Ẹ jẹ́ mọ̀ pé àwọn ìlú Òyìnbó yìí wọ́n máa ń kó àtọmọdé àtàgbà wọ́n á kó wọn lọ fún excursion oríṣiríṣi. So excursion tó ń kó wa wá ní èní yìí òun ni orí omi náà ni a wá ní èní yìí. Orí omi ni a wá ní èní yìí tí wọ́n kó gbogbo wa wá tó yẹ pé wọ́n ní ká wá jẹ àǹfààní ní láti wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí omi àtọmọdé àtàgbà náà ni wọ́n kó wá sí ìlú àyà. Àwọn òkú ń sọ pé bóyá ọmọdé nìkan wọ́n kó àgbàlagbà náà wá. Gbogbo àwọn nǹkan ẹ̀wù bó ṣe ń lọ bó ṣe ń lọ àti rí ọkọ̀ ojú omi là ń wọ̀ lọ yìí àti kọ́kọ́ wọ̀ kan darí kò ní ìtura tó ń wọ̀ yìí. So ọ̀fẹ́ ló bá dé. Vous avez peur, même baguette? Non, je n'ai pas peur. Non. Nǹkan tó ń bí lọ́gàá mi bìí ni pé ṣé mò ń bẹ̀rù mi sí òun ní mi bẹ̀rù rárá pé ẹ̀rù ò bà mí. So ọkọ̀ ojú omi là ń gùn lọ yìí o. Ọkọ̀ ojú omi nìyí o. Àti ìlú bó ṣe lọ. Ọkọ̀ ojú omi nìyí o. So àwọn gbogbo irú àwọn nǹkan yìí tó yẹ kí àwa náà máa ṣe ní àdúgbò tiwa náà. So wọ́n máa fi ń jẹ́ kí inú èèyàn kó máa dùn. So èèyàn ò ní máa fi ilẹ̀ bákan. So wọ́n á máa kóyàn jáde oríṣiríṣi ọ̀nà. Ẹ bó ṣe ń lọ. Ẹ bó ṣe ń lọ. Àti gùn kan tó yẹ kí wọ́n ti gbé wa káàkiri tí ṣíìpù yẹn tó gbé wa káàkiri. So wọ́n ti gbé wa káàkiri. Sí kinní yẹn tó ti gbé wa káàkiri. So àwọn nǹkan yìí ó ṣe pàtàkì. Ara excursion náà ni. So wọn kì í jẹ́ kí àgbàlagbà kó jókòó rẹpẹtẹ kalẹ̀ tàbí kọ́mọdé kó jókòó rẹpẹtẹ kalẹ̀. So yẹ kí èèyàn máa ṣe exercise kí èèyàn tún máa lọ mọ gbogbo àwọn nǹkan tó ń lọ lóríṣiríṣi. So à ń gòkè lọ nìyẹn o. A ti ń gun òkè lọ báyìí o. Ẹ máa wò ó. Ẹ ti rí báyìí. Ẹ ti rí èyí irú ìta gùn kọjá tá a ti kọ́kọ́ wọ̀ tẹ́lẹ̀ náà lélẹ́yìí ò tó ń lọ ni. A ti wọ̀ yẹn darí. Àti wọ̀ kan darí. So yìí mìíràn tún wọ̀ yìí. So eléyìí tẹ ẹ rò pé léyìí máa gbé wa lọ. Ẹ ti rí. I don't know. C'est pas caméra mon chien. Allez, les photographes là. Ah là 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 là. Les paparazzi là. Oh my gosh. Dans le bateau, moi c'est moi qui règle l'avant. Ok, ẹ má bínú bá caméra mon chien. So ẹ wo bó ṣe ń lọ. Ẹ rí bó ṣe ń lọ àbí? Ẹ ti rí. So a ti wọ̀ kan darí. Tó ti gbé wa lọ lóríṣiríṣi. Ẹ wò. Ti gbé wa lọ lóríṣiríṣi. YouTube, 55. Rien ça. Ẹ wo àwọn èèyàn lóríṣiríṣi. 50 ans. Ẹ ti rí. Inú ṣíìpù mo wà yìí o. Mo wà yìí o. So gbogbo àwọn nǹkan yìí ó dáa púpọ̀
wàláì àwọn òyìnbó yẹn wọ́n máa fi mú inú èèyàn dùn, wọn ò kí ń jẹ́ kéèyàn kàn mọ́ ronú àbí bákan. So ọdọọdún náà máa ń ṣe prógráàmù yìí, ẹ wo èèyàn bó ṣe lọ sú wa. Ọdọọdún náà máa ń ṣe prógráàmù yìí, wọ́n máa ń kóyàn wá àwọn ọmọ skul, wọn kó wọn wá, àwọn àgbàlagbà náà tán tún lọ skul àgbà wọ́n tún kọ́ àwọn náà wá, àwọn òṣìṣẹ́ gbogbo àwọn tó ti rìtáyà nínú iṣẹ́ ìjọba gbogbo wọn náà máa ń kó wá láti wá fún excursion yìí lóríṣiríṣi. Ẹ wo èèyàn. So ọ̀sẹ̀ méjì náà máa fi ń ṣe kinní yìí, ọ̀sẹ̀ méjì ni. So ó ti bẹ̀rẹ̀ láti on 8 oṣù yìí àti on 8 oṣù yìí náà ti bẹ̀rẹ̀ prógráàmù yìí. So ọ̀sẹ̀ méjì ni wọ́n ó sì fi ṣe. So àwọn oríṣiríṣi àwọn ìlú ló wá pẹ̀lú ṣíìpù wọn. So àwọn ṣíìpù tó wà níbí báyìí oríṣiríṣi ìlú ni, oríṣiríṣi ìlú náà làwọn ṣíìpù tó wà níbí báyìí. So oríṣiríṣi ìlú, àwọn èyí tó wá láti China, àwọn tó wá láti oríṣiríṣi ìlú pápátá náà wà níbí báyìí. Even gan wò tún ti pọ̀ tó títí ó di next week kí àwọn míì tó dé tó jẹ́ pé gbogbo orí omi yìí tí gbogbo ó wà occupy gan tí ò ní sí ààyè mọ́, tí oríṣiríṣi àwọn ṣíìpù ńláńláńláńláńlá tán máa wá sí ibi bẹ̀. Àwọn ṣíìpù ńláńláńlá wọ́n máa wá sí ibi bẹ̀. So eléyìí nísìn ìbẹ̀rẹ̀ ní pé ìjẹta tó ìjẹrin kọ́ nìyẹn on 8 ṣá náà ló bẹ̀rẹ̀. So àwọn ṣíìpù máa wá ní ọ̀tún lóṣìíríṣìí, wọ́n máa wá gan, wọ́n máa ń pọ̀ gan. Àwọn èèyàn máa tajà lóríṣiríṣi, wọ́n tó fẹ́ ra oúnjẹ, wọ́n tó fẹ́ ra nǹkan ẹ̀rí. Báàgì tán fún wa ní, báàgì tán fún gbogbo àwa tá a wá ní ẹ̀rí náà gbogbo á kó sọ́rùn yìí. Ṣíìpù tá a kọ́kọ́ wọ̀, ṣíìpù tá a kọ́kọ́ wọ̀ yẹn, so báàgì rẹ̀ iná fún wa yìí. So a ti kọ́kọ́ wọ ṣíìpù kan tẹ́lẹ̀, ọkọ̀ ojú omi ńláńlá. So a ti kọ́kọ́ wọ̀, so báàgì rẹ̀ tán fún wa náà eléyìí náà gbogbo alábọ̀rùn yìí. Ẹ wo àwọn èèyàn lóríṣiríṣi, ẹ wo àwọn èèyàn gbogbo àwọn kinní yìí, gbogbo àwọn ṣẹ́rá àwọn òyìnbó yìí wọ́n máa ń pàtàkì àwọn nǹkan àbáláyé wọn, wọ́n máa ń pàtàkì ẹ̀. Àwọn museum wà lóríṣiríṣi tán máa ń kó àwọn èèyàn lọ, lóríṣiríṣi tán kó èèyàn lọ wò. Àwọn tó yẹ pé ìjọba ló máa sponsor kinní yẹn, program yẹn, ìjọba ló máa ń sponsor program yẹn. So ìjọba ló máa ń sponsor program yẹn. Ẹ̀yẹn wò ọ̀gá wa ti ní kájá lọ, wa ti tún lọ. Wọ́n mú wa káàkiri ni wọ́n máa fi múnú àwọn arúgbó dùn. Àwọn arúgbó tó yẹ pé wọn ò fi ní máa ronú, wọ́n máa ń láìkí kí wọ́n máa ṣe tọkàntàn nǹkan gan, wọ́n máa tọpinpin nǹkan, tó máa in fact wọ́n máa ń mú life dùn gan o. Gbogbo nǹkan yìí ló yẹ káwa náà mọ̀ ṣe ní ilẹ̀ adúláwọ̀ wa. Akúkú ní omi, alómi tó yẹ pé ṣíìpù wà ń bẹ̀ tí wọ́n lè máa kọ́ àwọn èèyàn lọ láti lọ ṣe excursion lóríṣiríṣi. Ẹ wo ṣíìpù yẹn tó ń bọ̀, ẹ wo ṣíìpù yẹn tó ń bọ̀. Ṣé èyí ta wọ̀ wálẹ̀ kan náà kì í ṣòwò nìyẹn, kì í ṣòwò nìyẹn. A ti ń sọ̀kalẹ̀, a ti ń sọ̀kalẹ̀. Ẹ ti rí báyìí. So tọ́lẹ́tì wà ń bẹ̀, yàrá bẹ́ẹ̀dì wà ń bẹ̀, gbogbo nǹkan ló wà nínú ṣíìpù yìí. Tí èèyàn bá fẹ́ sùn ó wà ń bẹ̀, tí èèyàn bá fẹ́ tọ̀ ó wà ń bẹ̀, bó fẹ́ yàgbẹ́ ó wà ń bẹ̀, gbogbo ohun tó bá fẹ́ ṣe náà ló wà ń bẹ̀. Ìgbẹ́ wà ń bẹ̀ lóríṣiríṣi bí èèyàn bá ṣe fẹ́ sí ni ẹ̀rí. Àti délé ẹ wo ṣíìpù yìí, ẹ ti rí bó ṣe ń lọ, ẹ ti rí. Àwọn èèyàn wá lóríṣiríṣi ìlú láti wá wo kinní yìí. Kò ń ṣe ìlú yìí nìkan ló máa ń wá síbí báyìí. So àwọn èèyàn wá láti ìlú káàkiri. Gbogbo àwọn gbèríko ló wá síbí báyìí. Ẹ ti rí. So gbogbo àwọn nǹkan yìí ó yẹ káwa náà máa ṣe excursion. Kó má jẹ́ pé ìlú kan nìkan ni a máa lọ pé kíní. Gbogbo àwọn orí omi wa yẹn náà ó yẹ pé a ní àwọn
kí máa ti ń pè ká máa kó àwọn èèyàn jáde láti lọ ṣe kinní tó yẹ káwọn èèyàn gbèríko ọmọ wá síbi ibẹ̀ tó wọ́n mọ̀ wá wo oríṣiríṣi bó ṣe ń lọ gbogbo àwọn nǹkan wọn ìtàn ni gbogbo nǹkan wọn báyìí ìtàn ni wọn ò kí ń gbàgbé history rárá ẹ ti rí ìtàn nǹkan fún mi ẹ ti rí. Gbogbo ara tí ń rí kiri tí mo fi ń yàn ó yẹ kó hàn. History ni gbogbo nǹkan wọn. Kíní náà kì í gbàgbé history nìyẹn o. Ìtàn àwọn tí wọ́n ti jà fún wọn nígbà òní láìjọ́ òní bẹ́ẹ̀ náà orúkọ wọn ò kí ń parẹ́ rárá wọ́n máa ń kọ ìtàn lẹ̀ fún gbogbo tó ń bá ti ṣe àtàwọn àwọn tó ń jẹ́wọ́ rí wọn máa ń kọ ìtàn nípa wọn ò kí ń jẹ́ kó kọ wọ́n parẹ́ èyí tí àwa ń ṣe ní ilẹ̀ adúláwọ̀ wa tó yẹ pé gbogbo àwọn tó bá jà takuntakun fún wa tán jagun tán ṣe wẹ̀ tán kú fún ìran wọn a máa ń gbàgbé wọn ni ẹ tó wo bí ìbò ṣe rí ṣe la máa ń gbàgbé wọn a kì í rántí wọn mọ́nú tàn wọ́n máa ń di ẹni ìgbàgbé ni ṣùgbọ́n ní àwọn ìwọ̀n ò kí ń gbàgbé nǹkan wọn kì í gbàgbé bí wọn bá wọn jìyà kékeré báyìí wọn ò ní gbàgbé ẹ̀. Wọ́n kọ ìtàn àti kúrò ní plane yẹn inú tí ń ṣípele yìí so àti ń sọ̀kalẹ̀ lọ. Tètè ráyè ṣe recording tàkọ́kọ́ tá a wọ̀ tó fine tó yẹ pé ọmọ ìyá àwọn fótó ń bẹ̀ ṣá mi tètè ráyè ṣe ní nẹ́tọ̀ọ̀kì mi tètè ṣiṣẹ́. Today. Gbogbo àwọn nǹkan yìí tá bá ti gba Yorùbá nation wa ní ìsìn tọ́lọ́run bá ní ká pín tó kálukú dá dúró á lè ráyè mójútó gbogbo àwọn nǹkan wa àwọn nǹkan àlùmọ́ọ́nì wa lóríṣiríṣi gbogbo àwọn omi wa á ṣe é débi tó yẹ pé àwọn èèyàn wọ́n máa wá visit wa wọ́n máa wò gbogbo ẹ̀ lóríṣiríṣi. C'est bon? Oui, c'est bon. Bon. Alors vous, par ici. On peut sortir par là un peu. Oui, vous avez d'autres sorties par là. Métro, vous me suivez. Allez où non, c'est pas parti là-haut. Métro, vous me suivez. Vous allez reprendre le belge et après donc l'autre là-bas. Ouais, ouais. Celui-là, vous prenez des bonbons. Il y a le feu rouge, l'écrit. Donc nous, on va aller par là-bas. Oui. Monsieur par là. Et vous, métro, le bus, le F9. Les deux. Voilà, allez, on y va. On va demain. À demain, 12h. Merci. Prendre le métro, puis je reste à Paris. Vous restez à Paris, vous? Ouais, prendre le métro, puis je reste. Alors? Ẹ wo ọ̀gá mi bí mi pé ọkọ̀ wo ni màá wọ̀ mo sọ fún pé méjèèjì màá wọ metro màá dẹ̀ wọ bọ́ọ̀sì àdúgbò mi a máa wọ́pọ̀ wọ metro ní ibi báyìí
so lẹ́yìn metro màá sọ̀ ní George Brown màá ṣẹ̀wá wọ bọ́ọ̀sì mi màá wọ̀ délé ẹ wo mi ẹ ti di bó ṣe ń lọ ẹ ti rí ẹ wo excursion ni gbogbo ẹ o ó ṣe pé bóyá wọ́n ń travel lọ́lú kan o excursion lásán ni o kì í ṣe pé bóyá wọ́n ń travel o gbogbo àwọn nǹkan tá a sọnù lọ́dọ̀ wa nìyí o gbogbo àwọn nǹkan táwọn ọ̀kàkún làwọn kákún níbi báyìí tán bàbà rẹ̀ tán sàn di nǹkan owó kékeré kọ́ ni wọ́n máa pa o owó kékeré kọ́ wọ́n máa ń lọ fowó ṣe kínní yìí ni wọ́n máa ń lọ fowó wò ní ìṣòwò kékeré náà pa o ìṣòwò kékeré náà ń pa o ẹ ti rí oríṣiríṣi gbèríko ló wá síbí báyìí kò tí ì kún o máa ń kún jù báyìí lọ o kínní yìí ó máa ń kún jù báyìí lọ. àwọn security wọn ló dúró yìí àwọn ọlọ́pàá nítorí bóyá ìyẹn lè fẹ́ fa wàhálà wọ́n lè fa ìfàjì ẹ̀jẹ̀ security àwọn ìyẹn lè fẹ́ fa wàhálà wọ́n lè fẹ́ ṣe ìjọ̀gbọ̀n so ọ̀rọ̀ àwọn ẹlòmíín wà tó yẹ pé kérékéré wọn ti pọ̀ kò sí nǹkan tí wọ́n lè ṣe tó yẹ pé wọ́n lè fa wàhálà kalẹ̀ bí àwọn ọmọ tó bá mu nǹkan lóríṣiríṣi ẹwọ sípò míì. Au revoir. Bisous. Àwọn tí a jọ wá àwọn náà ti ń lọ wọn kálukú ti ń pín yà nǹkan kan ẹ ó sì pẹ̀lú ìtìlẹ̀ eléyìí pé ṣìpù tá a wọlé kan àmọ́ yes èyí tá a wọlé kan every year náà máa ń ṣe kínní every year náà máa ń ṣe ẹ wo mi bó ṣe tẹ́rẹ̀ àwọn excursion ni o wọn ò kí ń jẹ́ kí àwọn èèyàn fìlì bá kan wọn ò kí ń jẹ́ kí èèyàn fìlì bá kan pé ṣe mọ̀ wọ́n máa ń dáyàn lára yá kì í ṣe pé èèyàn fi lóyún àbí kinní kan wọ́n ń ta nǹkan bí mi wọ́n kálukú ló wá pàtẹ ọjà síbí wọ́n kálukú ló wá pàtẹ síbí o wọ́n pàtẹ síbí báyìí ẹ rí pé pàtẹ ọjà gbogbo àwọn nǹkan yìí owó ni wọ́n mú wọlé ara ọrọ̀ ajé kan nìyí àwọn tó ń bá wá fún kinní wọn ò bùkún yẹ o wọ́n ti kọ iye èèyàn tí tó lè wọ ibi bẹ̀ yẹn so ẹni tí ó bá wá àwọn tí wọ́n bá wá wọ́n máa ń bùkún fún ni so ìjọ local government kọ̀ọ̀kan ni ó máa san owó ìjọba ló máa san owó local government kọ̀ọ̀kan láti wá fíjìtì bíbá yìí so àwọn èèyàn pọ̀ gan tó mọ́ wà o kò tí ì kún o bí kò wọ́n ṣe bẹ̀rẹ̀ ni o ó máa ń kún gan tó yẹ kó gbogbo bíi kò ní sáyè rárá tí gbogbo bíi máa kún gan táwọn èèyàn máa pọ̀ gbogbo orí omi yìí pátá ọmọ ní síìpù máa tò sí orí omi yìí ní síìpù máa tò sí ẹ ti rí kò tí ì pọ̀ nípa àwọn ọ̀gá wa ní káwa tètè wá ní èní ìkótóbi kó gbogbo oṣù tí èèyàn fẹ́ wà bọ́rin pẹ̀lú rẹ̀ tó tí èèyàn bá tún ti pọ̀ ju ooru àwọn èèyàn mọ́ra wọn ọ̀rọ̀ mi ọ̀fẹ́ ni o ẹ ló bá dé o local government wa ló sanwó sípò táwa wọ̀ lẹ́ẹ̀kan yẹn so
ìwé tí wọ́n pín fún wa nìyí pé èyí ó scan ẹ̀ kéèyàn tó wọnú ṣípù yẹn òun nìyí so ibi tí wọ́n kọ̀ mí kọ́lọ̀ yìí òun ní kíní wa tí wọ́n scan yìí pé wọ́n ti sanwó wa lóòótọ́ ẹ̀tì kíní ilé òun ni wọ́n scan so ẹni tí wọ́n bá scan ẹ̀ kò ní wọ ṣípù so bí gbogbo ẹ̀ ṣe ń lọ ni tani ká máa fi ń hàn yìí máa ń kọ́ àwọn yẹn wá. Vous avez fait une petite visite en bateau, mesdames. Oui. Ça vous a plu? Parfait, merci. Ó ń pèrè sọ́kọ̀ ó ní kí ó fẹ́ ká wá wọ ṣípù lọ́dọ̀ rẹ̀ ká wá lè ti ọ̀rẹ́ dìwọ̀ kan so ó ń pèrè sọ́kọ̀ ni owó náà fi ń pa àwọn ṣípù yẹn àwọn ṣípù ẹ wò ẹ ti rí bó ṣe ń lọ. Wọ́n ti ṣo okùn ibi tí èèyàn gbọ́dọ̀ rìn dé náà lókun tán so yìí èèyàn gbọ́dọ̀ rìn kọjá ibi tán so okùn yẹn pé kéèyàn bá mọ́ já sínú omi step téèyàn máa fi wọ ṣípù máa dúró níbi ibi step yẹn so ibi téèyàn fi step téèyàn. Vous êtes au téléphone? Oui. Ah, parce que votre téléphone il est là? Oui, oui. J'ai fait le Facebook. Ah oui, d'accord. So, step yẹn ibẹ̀ ni èèyàn máa ṣípù yẹn ó máa dúró máa fẹnu gún kínní bí plane ṣe máa ń dúró yẹn tó yẹ pé yóò yọ kínní ládà rẹ̀ síta àgàsọ rẹ̀ síta so àgàsọ tí yẹn ò fi sọ̀kalẹ̀ tí yẹn fi wọnú omi yẹn òun ló dúró yìí ládà yìí òun lèyìn ó fi bá sọ̀kalẹ̀ so ṣípù yẹn ó máa dúró níbi ìparí ẹnu àgàsọ yẹn so ìyẹn máa gùn ibẹ̀ ibi báyìí ìyẹn bá wọlé ìyẹn lọ sọ̀kalẹ̀ ń bẹ̀ yẹn. ìyẹn lọ sọ̀kalẹ̀ ń bẹ̀ yẹn so ẹ wò àwa ti ń lọ lẹ́nu àti wo kinní tán so àwa ti ń lọ lé nìyẹn so metro ló ń lọ lókèlókè ní so à ń lọ wọ metro yẹn ló máa gbé wa lọ sí àdúgbò tiwa ẹ wo mi bó ṣe tẹ́ rẹ́rẹ́rẹ́rẹ́ omi yẹn gùn gan o so omi yìí náà máa fi ń bá lọ ìlú káàkiri ìlú tí yẹn bá fẹ́ lọ so omi yìí náà pè ní ọya ni kò sí ìlú tí yẹn ò lè lọ so tí yẹn bá fẹ́ lu Èkó èèyàn lè bá bẹ̀ lọ Èkó omi yìí ó yí ká ayé ni o ó yí ká ayé ni o bó ṣe wà yìí o ẹ̀rẹ̀ àwọn kan náà tún kíù yẹn àwọn náà fẹ́ wọ ṣípù ni o wọ́n kó àwọn èèyàn náà wá ni o àwọn ìyá àgbàlagbà yìí wọ́n kó wọn wá ni o ẹ ti rí so bóyá ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ṣẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké náà wá àwọn ọmọdé tí wọ́n kó wá táwọn náà wá ẹ ti rí ládàá ẹ̀ nìyí so ṣípù máa dúró níbi ẹ̀jì rẹ̀ ń bẹ̀ yẹn so ibi ilé yẹn ọba wọlé tí ṣípù tó wà níbí báyìí wọ́n ti gbé lọ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún náà ló lè gbé ẹ̀rí wọ́n ti kọ maximum person wọ́n ní 15% maximum so maximum èèyàn tí ó lè gbé wọ́n ní 15 so ibi ilé yẹn wọ́n yọ chain yẹn ibẹ̀ lèèyàn bá wọlé so èèyàn lọ sọ̀kalẹ̀ ń bẹ̀ yẹn ṣípù ó ti fẹnu gún kínní ṣípù ló ti ń bọ̀ ìkan ló ti ń bọ̀ yìí. oui j'arrive. Oui, je suis dans Facebook. J'ai expliqué pour les. So. Àwọn arúgbó náà kó wáyé ìwà ẹ̀sà arúgbó nìkan wọ́n máa kó àwọn ọmọdé náà wá wọ́n máa kó àwọn ọ̀dọ́ náà wá lóríṣiríṣi gbogbo èèyàn ló máa wá òkè ní ó wà interesting gan nípa àwọn èèyàn ò tí ì pọ̀ ló fi wà bákanbákan tẹ lára pé next week yẹn ni yẹn máa pọ̀ gan
So títí Thursday Friday báyìí ìyẹn máa bẹ̀rẹ̀ sí ní pọ̀ nísìn, ìyẹn máa pọ̀ ní kí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní so àwọn èèyàn sì tẹ̀ búùkù appointment fún ni so láti wá sí báyìí máa ń dùn gan o, máa ń dùn yùngbàyùngbà ní ẹ rò pé kó bóyá gbogbo àgbáyé ló dárí jọ síbí báyìí táwọn èèyàn bá pọ̀ dé nìsín ní ó dàbí pé bóyá gbogbo àgbáyé ló ti dárí jọ síbí báyìí so ẹ rò pé bóyá èèyàn tán ní gbogbo àgbáyé ni nígbà tí kinní yẹn bá bẹ̀rẹ̀ tán so ẹ wò ẹ ti rí eléyìí tó ń lọ yẹn òun ni àwọn security bíi tẹ bóyá èèyàn já sínú omi lójijì àwọn oníṣípù àwọn tó ń wọṣọ dúdú yẹn tó fi rẹ́ẹ̀dì sí yìí so òun ni àwọn tó máa ń gbé èèyàn tó bá já sínú omi so àwọn náà máa ń rescue àwọn èèyàn tó bá tètè já sínú omi mo lérò pé gbogbo wa ti ń rí kinní yẹn òun nìyẹn ṣípù kékeré tó ń lọ yẹn so òun ni ti àwọn security tí wọ́n máa ń gbé èèyàn tó bá ti jábọ́ sínú omi lójijì so òun ó tètè kán lomi báwọn wọ́n lọ fi rescue èèyàn tó já sómi yẹn tí kò fi ní kú so òun ni àwọn kinní yẹn ṣípù yẹn yóò máa patrol káàkiri ni yóò máa patrol káàkiri láti fi gbé àwọn èèyàn tó bá ṣubú sínú omi yẹn ẹ rí i pé gbogbo nǹkan wọn wọ́n ní plan tàbí bóyá ṣípù bá ní problem tí kò fẹ́ lọ sẹ́wọ̀n bí kí èèyàn sọ pé mọ́tò ṣe bákan paná lójú ọ̀nà so àwọn ẹtìrí wọ́n lọ help wọ́n lọ fi kíní kékeré tí mo sọ yẹn wọ́n lọ fi gbé bóyá mẹkáníìkì tó máa tún kíní ṣípù yẹn ṣe wọ́n á sà lọ fi gbé èèyàn tí ó fi help ṣípù bóyá ṣípù yẹn ti takú síbẹ̀ ni náà fi lọ gbé àwọn security yẹn wá tó máa help àwọn èèyàn sẹ́ẹ̀rí ẹ tún rí wọn àwọn nù ní ẹ ti rí wọn àwọn nù o ẹ ti rí so kíní yìí wọ́n fi ń ṣe ìrántí àwọn èèyàn wọn àwọn baba ńlá wọn tí wọ́n jagun lórí omi so wọ́n wà wọ́n fi kíní yìí excursion yìí wọ́n máa fi rántí àwọn warrior wọn tó jagun lórí omi so ọdọọdún náà máa ń ṣe kì í ṣe ọdọọdún ó dà pé ṣe ọdún márùn ẹ̀kan lọ́dún márùn kan náà máa ń ṣe kíní yẹn so ó dà pé ẹ̀kan lọ́dún mẹ́wàá àbí nǹkan ṣá tí n bá ṣe mistake tí wọ́n bá padà béèrè màá padà text ẹ̀ sí orí program tí mò ń ṣe yìí màá béèrè ọdún tí wọ́n máa ń yẹ ọdún tó máa ń ṣe sámà pé ẹ̀kan lọ́dún bíi mélòó kan ẹ ti ráwọn security yẹn ẹ rí i pé ṣípù yìí takú òun náà lọ gbé kinní wá fún so láti fi help kinní yẹn so àti kúrò ní omi so àti ń lọ bí tí a ti máa wọ mọ́tò láti lọ wọ metro ẹ̀rọ ó dùn mí tí mi tètè ráyè kọ́nẹ́ẹ̀tì Facebook mi nígbà tá a fi wọ ṣípù àkọ́kọ́ yẹn tó gbé wa káàkiri mi rí nẹ́tíwọ̀kì yẹn ò tètè wá láti kọ́nẹ́ẹ̀tì láti fi ṣó kíní yẹn bí báyìí náà pè ní tíádìsà ní roman tíádìsà metro ni o oui metro moi aussi Atiri omi àwọn security yẹn Atiri mọ́tò yẹn ò ṣe sípò so wọ́n wá help. Oui. Pour partir à Grand Couronne? Oui. Madame Makassa, pour partir à Grand Couronne? Oui. Vous suivez Madame Makassa. Elle va vous guider ici. D'accord. Mesdames, Okay. bonne fin de journée et Au revoir, merci. Elle va où? Hein? Elle va où? Elle va où? Qui? La dame. Est-ce qu'elle a pour les... Allô?
Allô? Tu m'écoutes? J'ai dit, est-ce qu'elle a... Non, j'ai dit, est-ce qu'elle a donné les voitures? La dame? Je sais pas. Ok. Ok. So, ó kálukú ti pínyà, ọ̀gá mi náà ti pínyà. Ó ti lọ àwa tí a gbé àdúgbò kan náà. Àwa ni a wà lọ́nà yìí. Iná yìí òun lówó jù wá, so ẹ ti rí iná tó ti tan rẹ́ẹ̀dì. So tí ó bá ti tan rẹ́ẹ̀dì báyìí, èèyàn máa dúró kí mọ́tò fi lọ. So tó bá yá ó máa change sí iná green. So tó bá change sí iná green, iná làwọn ẹlẹ́sẹ̀ ti ó ti change iná yìí ó ti change sí green. So àwọn ẹlẹ́sẹ̀ náà la lọ ọ̀nà báwọn ẹ ti rí. So ó ti change sí green. Àwọn ẹlẹ́sẹ̀ náà la kọjá báwọn. Kò dàbí ilẹ̀ adúláwọ̀ wa tó yẹ pé ọkọ̀ ní dó fún àmọ́ sáré jànà bí arúgbó ẹ̀rí ó ti tan rẹ́ẹ̀dì padà báyìí. So ọkọ̀ ní ó kọjá báwọn ń sìn. Ó ti tan rẹ́ẹ̀dì. So mọ́tò ló máa kọjá báyìí. So tó bá tún yá yóò tún change sí iná green. Tó bá change sí iná green mọ́tò ó dúró ẹlẹ́sẹ̀ ó kọjá. Tó bá tún change sí iná red so ẹlẹ́sẹ̀ ó dúró mọ́tò ó kọjá. So wọ́n ti to gbogbo ẹ̀ ní tó jẹ́ pé kò sí wọ́ndọ̀rọ̀ bákan tí ẹ̀ lè dédé ní kí accident kó máa ṣẹlẹ̀. Ẹ̀ lè dédé kódà in fact ní ti ẹ̀rọ fún mo ti ní accident ojú mi kan accident láti jọ mo ti dé látọdún tí mo ti dé ní òdòdó yìí.